now bàbá àgbàlagbà kan I love this bàbá pọ̀ kí ló ṣẹlẹ̀ gan mo fẹ́ràn bàbá yẹn pọ̀ gan àgbàlagbà ni wọ́n ṣùgbọ́n wọn kì í ṣe àgbà lásán àgbà ọ̀jọ̀gbọ́n ni wọ́n mi wá ní fi ọ̀rọ̀ wọn gbà yín lásìkò rárá màá pílẹ̀ ọ̀rọ̀ wọn gbogbo àwa ìran Yorùbá ni ọmọ bí tí a ti ní ìṣòro ó di ìgbà tí àwọn ìran Yorùbá bá tó kúrò nínú wọ́n Nàìjíríà rádaràda yìí kí á tó rí ọ̀nà àbáyọ wà fún wa before ká tó kù ní Nàìjíríà tá a wà yìí because ibi tá a bá gbé là àkọ́kọ́ ṣe ná ẹjá kọ́kọ́ tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe ìyẹn ni ó fi wá hàn gẹ́gẹ́ bí ẹni tó lè tún Oduduwa Nation ṣe ǹjẹ́ lẹ́ẹ̀ mọ̀ kinní kan tó dájú wípé Oduduwa Nation ń padà bọ̀ o Ọlọ́run ọba mi ń gbọ́ kódà kó má jẹ́ generation wa mo mọ̀ pé táwọn èèyàn kan sọ ni pé generation wa no project ni project lọ́rọ̀ Yorùbá Nation àbí Oduduwa Nation ọ̀rọ̀ ń bẹ tá a fẹ́ sọ Yorùbá sì ní ọ̀rọ̀ ń bẹ ní kóniláyà sókè ọmọ ìmọ̀pa rẹ ọmọ ìmọ̀pa mi ìwọ ọmọ ìmọ̀pa mi ìwọ ọmọ ìmọ̀pa mi tó bá ti di mọ̀pa rẹ àbùkù ti débẹ̀ ẹ bá ń pè program yẹn jọ ẹ má wò wá mi o do not wo my ìwà ẹ má wo ìwà mi kò sí nǹkan méjì tí mo wà fún Ọlọ́run ọba mi ń gbọ́ àlàáfíà ni àti preservation Yorùbá culture and heritage torí pé mo wo sàkúnbi tí ọ̀làjú gbé wa dé mo rí i pé if care is not taken tá a bá protect àpèrè Oòduà kò sí nǹkan tí ó kù wá kù mọ́ ní àṣà Ọlọ́run gbọ́ kò sí nǹkan tí ó kù wá kù mọ́ so ìyẹn gangan ló ń já mi láyà ìyẹn gangan ló ń bà mí lẹ́rù ìyẹn gangan ló ń lé mi léré so ẹ bá mi pín program yẹn jọ ọwọ́ mi lọ tẹ fídíò kan o ni mo mú wá fún ẹ̀yin ìyá bàbá àti ẹ̀yin ẹ̀gbọ́n mi so wípé ojú mi nìkan kọ́ ni yóò rí etí mi nìkan sì kọ́ ni yóò gbọ́ ìdí tó fi jẹ́ project táwa náà bá kẹ́kọ̀ọ́ lára àwọn òyìnbó àwọn China nko tán máa ń ní fi ṣan kìnìkan fi ṣan ẹ̀wò láti bíi 2011 náà ti ní fi ṣan 2020 náà ti ní fi ṣan 2030 ìran káàárọ̀ òjìrì àbórílẹ̀-èdè Nàìjíríà àwọn ò ní fi ṣan kankan kọ́ lọ́wọ́ ṣàánú wa pápápá bàbá mi yìí gómìnà ni wọ́n àwọn ọmọ ìlú àwí kí Gàwáànú fowó sí kòkó èèyàn rí sínú bí ọkọ̀ yíyan gbangi ẹgbà mí pẹ̀lú Gàwáànú ìyá jẹ́ ní èyí máa fèyí ṣe lọ ẹgbọ́n gba bàbá gómìnà tí mo ń lọ lé tó bá ti rí pé ẹ ti ń gúnyán yóò ti gbà lé yín wá ìgbà tó bá rí pé ẹ ti ń kóyán sínú abọ́ ẹ fẹ́ máa jẹun èyí máa fèyí ṣe lọ àwọn ẹgbẹ́ bàbá ẹ jẹ dúró kẹ́ ẹ jẹun àwí kí Gàwáànú fowó sí kòkó ẹ̀ wí kí n jẹun oúnjẹ làákọ́kọ́ ṣe ni àbí ìyẹn sugiri lè yí àbí kókò àbí ọ̀gẹ̀dẹ̀ wọ́n gbé ọ̀gẹ̀dẹ̀ ni irọ́ ni ọ̀gẹ̀dẹ̀ lè wárí lẹ́bẹ́lẹ́bẹ́ báyìí èyí jẹ yìí tó bá tún jàrọ̀ ni tó bá ti délé yín wọ́n gbé àwọn ẹlẹ́dẹ̀ bá sọ pé mo ti fẹ́ mọ̀ lọ o ọ̀rọ̀ Nàìjíríà yìí gan kọ́lọ̀ yìí ṣàánú wa ni wọ́n ní bàbá ó mọ̀ ìyá gbogbo wa lẹ́nu wow God bless you base films God bless you sir, God bless you sir. Mi ní wáyé tí o ẹ sáré fi sticker kan pàdé mi ní wáyé tí sir. So
wọ́n gbé ẹ dádì ẹ dúró kẹ́ jẹun àwí nàìjíríà ọ̀rọ̀ nàìjíríà èyí ni ẹ̀wí kì í dúró kẹ́ jẹun ló bá ti tajú kan àmàlà létí ẹ̀rù ìlú bọ́ọ̀sù gidi lè yí àbọ̀ gẹ̀dẹ̀ irúgbọ́ ni ìlú bọ́ọ̀sù lè wà ní lẹ́bẹ̀lẹ́bẹ̀ báyìí èyí jẹ́ yìí ó jẹ́ kí n láìkì gómìnà naturally mo láìkì gbogbo nǹkan tó jẹ́ dialect no doubt I love Ẹ̀gbá dialect I love Ìjẹ̀bú dialect mo fẹ́ràn Ìjẹ̀ṣà tán pátápátá mo fẹ́ràn èdè Ifẹ̀ pátápátá wow mo láìkì Àkókó tán mo fẹ́ràn èdè Oǹdó mo fẹ́ràn èdè Àkúrẹ́ mo fẹ́ràn èdè Èkìtì anything tó bá ti jẹ́ dialect tó yàtọ̀ sí èdè Yorùbá tí mo ń sọ yìí I always love it mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi káàbọ̀ sórí ètò yìí mo kí gbogbo ẹ̀yin bàbá gbogbo ẹ̀yin màmá mi àánú Olódùmarè ní fi sílẹ̀ omi ní wáìtì o lágbára Ọlọ́run now bàbá yìí kò sí nǹkan méjì tí wọ́n sọ ju pé ọ̀rọ̀ Aláàfin Ọ̀wọ́ Adé ó ṣe àwọn náà ní kàyéfì láì dènà pẹ̀lú ẹja gbọ́rọ̀ bàbá yìí naturally fídíò wọn ló yẹ kí n lò ṣùgbọ́n mi mọ̀ ibi tí fídíò wọn ti dé bóyá bàbá ti lò lórí YouTube kó máa dàbí ẹni pé èèyàn ń lo ṣe oníṣẹ́ mo lè lò lórí program mi náà o sòfà tó yẹ pé mo máa analyse ẹ̀ but yọ mọ̀ pẹ́. ní tilé tó kó àtẹ̀yìn ó di sẹ́ẹ̀rí yìí ń ṣẹlẹ̀ láàrin àbàbà lọ́balọ́ba ó dàbí ìràwọ̀ ọ̀sán ni yóò tó ìyá àgbàlagbà asápẹ́ sí ó ti ń tó àsìkò yóò jẹ́ wí ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀yin ọ̀mọ̀wé ilẹ̀ Yorùbá ẹ dákun ẹ jẹ́ amóríkorí ká pààrọ̀ ọ̀nà yà ń gbà mú ní ìjọba ilẹ̀ Yorùbá. ẹ gbọ́ nǹkan tí bàbá yẹn sọ wọ́n ní kí gbogbo ọ̀jọ̀gbọ́n gbogbo ọ̀mọ̀wé nílẹ̀ káàrọ̀ òjíire kan já foríkorí ká pààrọ̀ ọ̀nà tá à ń gbà jọba bẹ́ẹ̀ bá gbàgbé mo sọ ní bí oṣù bíi mélòó kan sẹ́yìn ńgbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí náà ni bóyá láti February last year àbí May mo ní ìtàn káàrọ̀ òjíire ó ti débì kan tí gbogbo àwọn òǹpìtàn àwọn òǹkọ̀tàn tí wọ́n ti kóra wọn jọ tí wọ́n á fẹnukò lórí báwo la ṣe fẹ́ sọ̀rọ̀ ìtàn ilé ayé wa ìgbà náà la tó lè ní ìtàn gidi láti present fúnra wa. kíkó níbi wí àǹdàfá báàtì ẹ̀ mọ́ mú àǹdàfá náà kún ẹ jẹ́ ká gbé kó níbi wí ifá nìkan ní máa yàn gbogbo nǹkan kífá lè rí ifá lè rí nǹkan. now bàbá ní ká gbé ọ̀rọ̀ wa kó níbi ọ̀rọ̀ àǹdàfá wọ́n ní point ìyẹn ló jẹ́ kí n béèrè wípé ṣé fani ń parọ́ ni àbọ̀pẹ̀lẹ̀ ní ṣèké torí bàbá wa Wándé Abímbọ́lá àwọn ni gómìnà Ṣèyí Mákindé làwọn consult kán bá wọn gbé fàjọlẹ̀ lórí ọ̀rọ̀ Ọ̀yọ́ now tí fá bá píìkì èèyàn á sọ pé igba oyin lonítọ̀ ń gbé God bless you lórí TikTok bẹ́ẹ̀ ṣe bá mi láìkì yẹn mi ní wáyìntì ẹ ní fọwọ́ yín gbọ́mọ sí o lágbára Ọlọ́run lórí YouTube náà jọ torí Ọlọ́run ẹ bá mi tẹ like ẹ bá mi tẹ love torí àwọn ọ̀tá wa ni wọn ò já rí Facebook lò YouTube náà la wà now tó bá jẹ́ pé lóòótọ́ Ifá ló mú bàbá wa Aláàfin Ọ̀wọ́ Adé kò yẹ kó nira tó báyìí láti ìgbà tí wọ́n ti dórí àlééfà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá ń béèrè wípé igbá ata ni àbí gbá oyin mo wá ní àmọ̀ràn bí ní Ọ̀yọ́ nù o kété omi lẹ rí lórí mi ẹ tún ń béèrè pé sódò mọ̀ ń lọ ọwọ́ mi kọ́lẹ̀ bá ti béèrè ọ bàbá wa Wándé Abímbọ́lá ilẹ̀ bá ti béèrè because gbogbo wa nígbàgbọ́ tó dọ́sọ̀ nínú bàbá a ní ọ̀wọ̀ àtàpọ́nlé tó pọ̀ fún bàbá lọ́wọ́ kan tí bàbá sọ fún wa náà ni gbogbo wa sì gbà bẹ́ẹ̀ ń gbé ń táwọn wọ̀nyí bá fi dífá nǹkan bá ti sọ bẹ́ẹ̀ ló ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ tí wọ́n ń ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ ńlọ́wọ́ ajá tó mọ bíra wa léèrè wípé ṣé ifá yẹn ó rí ìlà bí kò rí ìlà kọ́ mọ̀ jẹ́ pé adọ́gbọ́n sí fá ni kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ ńlẹ̀ káàrọ̀ òjíire wọn ò ṣẹ̀ṣẹ̀ mọ́ adọ́gbọ́n sí fá láti ayébáyé ni wọ́n ti ń sàn bọ̀ bẹ́ẹ̀ wọ́n bá fẹ́ gbé fàjọlẹ̀ lórí ọ̀rọ̀ àyànba kò sẹ́ni tí ọ̀mọ́gbọ́n ká fẹ́ràn sẹ́nu káwàtì bóò ni wọ́n ṣe ń ṣe láyé ìgbà náà sofá tó jẹ́ pé gbogbo ayé náà ló ti dá fọba jẹ mọ́ kálukú nínú ìlú kọ̀ọ̀kan ló ti mọ àwọn tí máa ń dífọ́ ọba àwọn ọmọ òye wọn ò rè yọjú sí bàbá fìlà àbí àpò wọn fi gbowó lọ láyé ìgbà náà
gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà ṣe jẹ́ oyè ni. Táwọn náà bá fẹ́ bribe babaláwo láyé ìgbà wọn, tí wọ́n bá fẹ́ bribe àwọn afọbajẹ láyé ìgbà wọn, kì í ṣe pé wọn ò kì í fún àwọn afọbajẹ lówó nígbà yẹn náà. Ẹ má jà tanra wa, ìsìn kọ́ ló ẹ̀sẹ̀ dé. Látayébáyé náà ni wọ́n ti ń fún àwọn afọbajẹ ní bàbá ẹ, wọn ò ní sọ pé àwọn bribe wọn ni, wọ́n kàn sọ pé oúnjẹ ọmọ ni. Bẹ́ẹ̀ bá ní kí wọ́n filẹ̀ wọn ni oúnjẹ ọmọ ni bàbá, kò ní kan lẹ́nu yín. Bẹ́ẹ̀ bá wá rí àfọbàjẹ tàbí babaláwo tó kọ̀ jálẹ̀, a jẹ́ pé ó ti dá ẹni tó ní owó jù láàrin wọn mọ̀, ó sì ti gbà lọ́wọ́ onítọ̀hún, kò wá fẹ́ jẹ́ ọjọ́ ọ̀nà méjì. Now bàbá wa Wándé Abímbọ́lá, bàbá jẹ́ nìkan tí Ọlọ́run alààyè ti kẹ́ dáadáa. Àgbà dáadáa ni wọ́n, àgbà wọn torí àgbà wọn tòlú, àríkọ́ṣe gidi ni wọ́n, ẹni tí èèyàn fi tọrọ fún baba ni. Because káwo tó mọ̀ wọ́n rárá, láti ń rí iṣẹ́ wọn káàkiri, láti ń ka iṣẹ́ wọn káàkiri, láti ń tọ́jú iṣẹ́ wọn káàkiri. So ìṣẹ̀lẹ̀ tí wọ́n ń ṣẹlẹ̀ nísìnyí, a lè sọ pé babaláwo ń ṣèké, fọ̀pẹ̀lẹ̀ ṣèké tàbí ifá ń ṣèké àbí ifá ń parọ́. A lè sọ wípé kéèyàn ó fi ìwà kún ẹ̀sìn, ẹ̀sìn ní fà àbí dábàá fún èèyàn dàbí pé kàn sọ pé wọ́n bá èèyàn wáṣẹ́ ni, kò sẹ́ni tí wọ́n bá èèyàn ṣe sí ọ̀hún, wọ́n bá wáṣẹ́ ìwọ ló ṣe fún rẹ̀. Ókè o, kádàrá àti gómìnà Ṣèyí Mákindé tó lo discretion wípé ọ̀rọ̀ tí ń lọ lọ́yọ̀ọ́ yìí sáwà máa wò bẹ́ẹ̀ ni ẹjẹ́ àpàgbọ̀yọ̀ kan bá wa dífá. Ọlọ́run ló lo gómìnà Ṣèyí Mákindé tírú ọ̀rọ̀ bẹ́ẹ̀ fi sọ sí wọn lọ́kàn. Bí bẹ́ẹ̀ kọ́, gómìnà Ṣèyí Mákindé lè máa wòran bó bá ṣe wù yẹn ṣe mú, ìjọkíjọ tẹ bá tó yẹn fi sọwọ́ sí mi, ẹni tẹ bá tó bá wù ni màá fọwọ́ sí. So ńgbà tó sì rí bẹ́ẹ̀, kò sẹ́ni tó lè kọ̀rọ̀ sí gómìnà lẹ́nu, gbogbo àgbà síbẹ̀. Now bó bá wá jèmi ni ọba Òwádé, Yorùbá ní oyè tá a bá fi ọ̀tẹ̀ jẹ kíkẹ́ là kẹ́bi ẹyin. Kíní yìí ẹ̀yin nìkan kọ́ lẹ́ ń dù ú, ọ̀pọ̀lọpọ̀ lẹ́jọ́ ń dù ú. Àwọn tó nífọ̀n tó lé kánná ju èèyàn lọ ń bẹ, àwọn tó lówó tó rí jáde yàtọ̀ sí ti pákó, wọ́n ń bẹ láàrin àwọn tẹ́jọ́ ń duyè. Àti ẹ̀rí nínú wọn tó jẹ́ pé gbogbo àti fọkàn sí pé kò síbi tí wọ́n fẹ́ tì sí, ẹni tí wọ́n píìkì lélẹ́yìí, wọ́n wá fi gbogbo wọn lẹ̀, wọn ò píìkì wọn, wọ́n wá píìkì ẹ̀yin. Tó bá jèmi lẹ́yìn ni kíkẹ́ ló yẹ kẹ́ máa kẹ́pọ̀ yẹn bí ẹyin. Gbogbo kò gbọ́dọ̀ gbà, kò gbọ́dọ̀ ṣe kíní yẹn, kò yẹ kó jáde láti orí yín. Mr. Michael Ọládépò, mi ò ní wáyé tì sà, God bless you sir, God bless you sir. Ẹ ṣe pẹ̀lú stíkà tẹ́ ra fún mi, iná ò ní tán wo yín. So to the best of my understanding, ó yẹ kí bàbá wọ̀ wá dé bọ́n ṣe dé yẹn, lóòótọ́ mọ́gbàmọ́gbà ń bẹ́ ńlẹ̀, káwọn wá pe àró ọ̀dọ̀fin àti ẹgbẹ́ mọ́dọ́kun wọn sí pàdé pàtàkì láwọn nìkan, ẹlẹ́dàá wọn nìkan. Ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí, ókè o, ìlú ní direction tiẹ̀, ìmí náà yẹ kí n ní direction àti discretion tèmi. Àwọn àgbàlagbà náà lábàá sọ̀rọ̀, bàbá kẹ̀pẹ́ o, ẹ̀yin la bá láyè. Ọ̀rọ̀ tó wá délẹ̀ yìí ṣe mọ̀ pé èmi ti jáde díẹ̀ o, mo ti rò pọ̀ pẹ̀lú àwọn aláwọ̀ funfun, mo ti bá dúdú ṣe, mo ti bá funfun ṣe, mo ti kúrò lórílẹ̀‐èdè yìí ti pẹ́, mo ti bá àwọn ọ̀jọ̀gbọ́n ṣe pọ̀. Ṣe ráwọn ọmọ wa tí wọ́n ń fẹsẹ̀ gbàgbóró káàkiri, dídé tí mo dé ikọ̀ tẹ́ mi lọ́rùn, mi ì ṣèjọba lóòótọ́ o, ṣùgbọ́n gbogbo ọ̀nà tá a bá lè gbà láti ràn wọ́n lọ́wọ́ á lè sàn. Ẹ̀yin bàbá mi, ẹ̀ ṣe já yẹ̀bá kúrò lórí ọ̀nà tá a ti ń tọ̀ ọ́ bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí ò fún wa ní èsì tó dáa, tí ò fún wa rìsọ́ọ̀tì tó dáa. Kílẹ̀ yìí ó lè attract oríṣiríṣi àwọn èèyàn tí ó wà dáṣẹ́ sílẹ̀ ń bí, tí gbèsè ayé tiwa náà fi yàtọ̀, tí ìlú wa fi gòkè, tí ó fi dàgbàsókè sí. Òun ni ẹja gbé bàbá olóyè, kí n má parọ́ fún yín, a nílò láti bá àwọn èèyàn tó kù ṣe, a nílò láti bá àwọn ọba tó kù ṣe. Ẹja lò fẹ́, ẹ má jà gbòlé níta bá ń lẹ̀. Àwọn tí ó reason, àwọn tí ò bá ní reason, wọn ò ní lè gbó kábíyèsí lẹ́nu mọ́. So ibi tí mo ti sọ̀rọ̀ nípa discretion nìyẹn. Ẹ jẹ́ n farabalẹ̀ play ọ̀rọ̀ bàbá mi. I love this baba so much. Mi lè rí nǹkan mi. I think we have to, the time has come that we should change the leadership recruitment in our traditional institutions from Ifa definition to democratic process.
And the criteria we need to consider are: one, knowledge of history. Now, bàbá mi yìí wọ́n ní ká tó fìyàn jọba àwọn àmúyẹ tó nítọ̀ ń gbọ́dọ̀ ní knowledge of history, òun tó ń gbọ́dọ̀ ní ìmọ̀ ìtàn, òye ìtàn. Ìdènà tó fi jẹ́ wípé láyé àtijọ́ wọ́n máa ń mú ọjọ́ gbọrọ fún ìpẹ̀bí, láwọn ibòmíì wọ́n máa ń lo oṣù mẹ́ta, láwọn ibòmíì wọ́n máa ń lo 41 days. Ṣùgbọ́n ayé tá a wáyé ayé kánjú ni, ọ̀làjú ti wọ gbogbo ẹ̀. Ẹlòmíì ń lo 21 days, ẹlòmíì sún tiẹ̀ sọ́jọ́ méje péré. Àìlò gbogbo àwọn ọjọ́ yẹn pé àkóbá ńláńlá ni máa ń fa àfọ̀bà, torí pé within that 41 days or 3 months, kábíyèsí wa tó jẹ ní 1992 tá a lọ wò ní pẹ̀bí, ọjọ́ tí wọ́n máa lò ń bẹ̀ máa tó 3 months. Bàbá yẹn wá mọ kinní kan ìtàn náà ń pè é. As far back as 2004 tí mo wá sọ́dọ̀ wọn láti wá gba ìtàn, ọjọ́ méjì ni mo fi gbà tàn ló wa, ọjọ́ méjì, complete 2 days. Mo jókòó síbi ẹsẹ̀ wọn báyìí, bí mo ṣe kéré tó ń gbà náà mo ti ní akitiyan. Mo wá wọn wá, Mr. Solo Telek, Solo yìí ló bá jẹ́ o, God bless you sir, èyí náà ra sticker fún mi ní wáyé. Bí mo yẹ kéré tó ń gbà náà wọ́n sọ̀tọ̀ fún mi lọ́jọ́ kan, wọ́n ní a lè sọ tán lónìí o, sọ padà wá lọ́la. Mo ní kí lè gbòmí ṣe tí ọ̀fàárọ̀ wá mi, Èkó mo sì ti wá, mo tún padà wá níjọ́ kejì. Wọ́n tún sọ̀tọ̀ fún mi, ó kún dáadáa. Mo wá rí i pé bàbá yìí mọ̀ tán gbogbo àwọn nǹkan tí wọ́n ń kọ́ ní pẹ̀bínú, wọ́n sọ̀tàn fún ọ, wọ́n sọ gbogbo agboolé fún ọ, débi pé bó bá ráwọn èèyàn tó bá ń kì wọ́n, oríkì wọn lọ́mọ fi kì wọ́n, wọ́n sọ oríkì gbogbo agboolé tó bá wà nílùú fún ọ. Kò ní sí nǹkan tí ó jájèjì. Ṣùgbọ́n ìgbà tá a ti bẹ̀rẹ̀ sí ní yí padà tó jẹ́ pé UK, US, Canada láti ń rè mọ́ba wá, àfi bí ẹni pé ọba Gandhi Canada kọ́ wọ́n ti mú wọn wá, abroad kọ́ wọ́n ti mú wọn wá. Àwọn tó wá láti Canada wọ́n wá fẹ́ fìwà jọra, àwọn tá a mú wá láti Canada wọ́n fẹ́ fìwà jọra. The high time, gẹ́gẹ́ bí bàbá yìí ṣe sọ, tàbá bẹ̀rẹ̀ sí ní wo àmúyẹ mi, àmúyẹ tẹ́mi fẹ́ suggest, ẹnikẹ́ni tí ó bá ti jọba ilé ni kó wà, kó jẹ́ lára àwọn tí ń gbélé, tó máa ra lé, tó máa gbólé, tó mọ̀ wá dáadáa, tá à ń rí lójoojúmọ́. Kì í ṣe tí ó jọba sáàrin wa tí ó tún fò gbòkè òkun lọ, tí ó tún lọ fìdí pagbá bẹ̀ tí ò ní wálé mọ́. So ìyẹn gbọ́dọ̀ jẹ́ criteria àkọ́kọ́, because majority wọ́n kàn wá forí gboyè lásán ni. Ká tó ṣẹ́jú pẹ́ wọ́n ti padà sábrọ̀d, ká tó ṣẹ́jú pẹ́ wọ́n ti lọ fìdí pagbá sábrọ̀d. Àkókò ìjòyè ó sàn ju mo joyè ẹnu mi ọ̀kálù lọ. N ò mọ̀ orúkọ ìpè o, ẹ̀rọ game tube, God bless you sir. Ẹ̀yin kan ti fẹ̀rín sí torí pé n ò lè pín ó kọ́ ó yí lẹ́nu mi tíkẹ́tíkẹ́. So bàbá láwọn criteria tá a gbọ́dọ̀ wò mọ́ èèyàn kó tó di pa fi jọba. A gbọ́dọ̀ wo ìmọ̀ rẹ̀ nínú ìtàn, ó ṣe pàtàkì. Ṣé ẹ gbàgbé mo ti ń wá ìtàn káàkiri àwọn ìlú kan níbi ọdún bíi 3 sẹ́yìn àti jù bẹ́ẹ̀ lọ. Mo ti kọ́kọ́ ṣe bí ọdún bíi mélòó kan sẹ́yìn kí n tó embark on it ní 2022. Ṣùgbọ́n mo wá dé àwọn ìlú bíi 7. Could you believe àwọn ọba ìlú yẹn wọ́n lè sọ̀tàn ìlú wọn within 5 minutes. Ẹ mọ̀ kẹ́ ti create program pé ètò yìí o 30 minutes ló fi máa jẹ́ o. Kọ́ba tẹ́ fẹ́ interview ó má lè sọ nǹkan 5 minutes lórí ìlú ẹ̀, wọ́n mọ̀ tán wọ́n. Mo á wò pé wasting of time, wasting of resources náà lélẹ́yìí. So ẹni tí ọ̀jọ̀ba gbọ́dọ̀ ní ìmọ̀ ìtàn. 2, balanced education. Balanced education. And 3, character. 3, character. Torí pé ẹni tí ọ̀jọ̀ba ó gangan gbọ́dọ̀ ní ìwà ọmọlúàbí, ó gbọ́dọ̀ ní ìwà tí a máa fi ṣàmúyàn gan, ó gbọ́dọ̀ ní ìwà tí a rí fi ṣe àwòkọ́ṣe. Ìṣe ẹni tí ń ga páwò kì í sì wà gidi o, ẹ̀kọ́ gidi kọ́ ni o.
ẹ wo yìí ṣẹlẹ̀ ẹ wo bàbá wa Òwò Adé togun tìjàtìjà ni bàbá gbé wá láti bìyàn ti mú wọn wá wí ká jọba ṣé ìfádékáwó ṣèké ni àbí babaláwo ló mọ́ pẹ̀lẹ̀ ṣèké. èmi náà béèrè o. àbí gómìnà Ṣèyí Mákindé òun ló ṣàbòsí yóò fi wí ẹ̀yìn ní kíní kan. kàyó ìbàjẹ́. ìyá mú isí bẹ́ẹ̀ tán yóò ajá wí wá sí àlàáfíà kọ̀ọ̀kan mọ́ bẹ́ẹ̀ ti ń bú Ọọ̀ni lónìí lẹ́ ń bá Olúbàdàn jà lọ́la lẹ́ ń bẹ́ lómi náà jà káàkiri èé ṣe ẹ̀ sì jógun omi ẹ̀jẹ̀gun ó sinmi sẹ́yìn bàbá wa Òwò Adé bó bá jẹ́ wọn mọ̀tàn ni ayé ní máa wùwà yẹn ń wù yìí bẹ́ẹ̀ bá wo bàbá àti bàbá bá ti dé ìwà Aláàfin Ṣàngó náà gbé wa kíyèsí yaba rí wí gbogbo bí ẹ bá ti rí bàbá ní rí kí bàbá rẹ́rìn o bàbá yìí rẹ́rìn Aláàfin Ṣàngó náà rẹ́rìn. now dádì yìí make point kan wọ́n ní bàbá wa Òwò Adé ká ní wọ́n mọ̀ tán ni ìwà míì náà bá yọ̀dà rẹ̀ lákọ̀ kò sí ntọ́ bàdì téèyàn bá practice àṣàlù ẹ̀ nípa pé bóyá ìwà Aláàfin Ṣàngó wọn gbé wá wọ́n ní líle ní gbogbo nǹkan wọn bí ẹ bá rójú wọn líle ní àfi bíi sọ́jà ìmímọ́ kọ́kọ́ sọ ní that was April last year wípé àgbàtọ́ bá kanú kọ́mọ kan lé bí àgbà bá kanú tó kan lé kò ní rèèyàn bá gbénú ẹ̀ o ṣàkìtì wọ́n ìlàsọ ọ̀gbárò òṣónú ilé ọ̀gbá àlọ́ so wàá gbà kàrà wàá gbẹ̀kọ́ lọ́mọdé fi mojú ẹni. ó ṣe Ṣàngó sì ń bẹ lẹ́yìn abáyé àwọn kan wọ́n sọ pupa bó bá jẹ́ bàbá mọ̀tàn dáadáa nìyẹn sọ̀tàn kó bàbá ó yẹ ká mọ yóò gbẹ̀yìn Aláàfin Ṣàngó níbi àṣàgbára lò Aláàfin Ṣàngó òun ló rán gbàǹká àti tìmì lógun wíkálé kíkálé pàkan kó wá pàkejì ẹ̀rú ń ba Aláàfin Ṣàngó ìjà òun ẹ̀mẹ́ta náà jà ìyá jà ní parí lẹ́lẹ́rọ ọjà kẹsàn-án ti jà lóde Ọ̀yọ́ kó tó di wí gbàǹká ó wá rẹ́yìn tìmì ń bọ̀ wá rẹ́yìn tìmì Aláàfin Ṣàngó ìmọ̀ yìí ó lè ṣe mọ́ náà wíkẹ́ sí gbà ṣe bá Aláàfin Ṣàngó ṣe bí kò sóló lọ ó yẹ kí bàbá Òwò Adé ẹ̀rẹ̀ ta o. wọ́n l'Aláàfin Ṣàngó lọ sí Kòso n tí bá mi ò ṣàlàyé dáadáa rèé kì í ṣe p'Aláàfin Ṣàngó lọ sí Kòso kò tí ì sí ti ń jẹ́ Kòso nígbà náà Aláàfin Ṣàngó ó rè é pawódà táwo ṣe ni ó pòjòbó okùn ó wá jẹ́ àrífín àti ẹ̀gàn pẹ̀lú gbogbo àwọn èèyàn tí ń kọjá ń bẹ̀ ọba so ẹgbà wá o ọba so làwọn kan tọ́já dóṣù ni wọ́n fi lọ fi àpẹẹrẹ bẹ̀ ń pé ẹ ń bá tún sọ bẹ́ẹ̀ láàrin àwọn aráàlú àrá ni ó ṣe léṣe iná bá yíùn padà pé ọba ò so Ṣàngó ò so ọba ò so ọba ò so kò so Ṣàngó ò so ni ó bí kò so ìsìnbọ́ lọ sí kò so ó rè rọ̀ síbẹ̀ rárá kò so ò tí ì sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ló bí kò so torí àwọn ọmọ wa tí ń bọ̀ lẹ́yìn torí àwọn ìran tí ń bọ̀ lẹ́yìn náà la ṣe ń ṣe gbogbo eléyìí ẹ jẹ́ á clear gbogbo ẹ̀. bẹ́ẹ̀ ti ń tẹ̀lé ibẹ̀ kọ́ o bẹ́ẹ̀ bá tún lọ nú tẹ̀ rèé wò ó èmi ló gbẹ̀yìn Aláàfin Awólẹ̀ yóò rán Àfọ̀njá lógun kórè jàwéré lógun ìyẹn sì ti búra Aláàfin Àjàgbó ó ti búra kó gbogbo Ààrẹ Ọ̀nà Kakanfò. Aláàfin Awólẹ̀ àrùgangan mọ̀ ṣẹ́jú gbogbo àná la gbọ́ tán ẹ̀ kò sẹ́ni tó wo sinimá Àfọ̀njá tí ò mọ̀ nípa Aláàfin Awólẹ̀ tọ́mọ̀ mọ̀ rán Kakanfò níwèrè ilé díṣe Aláàfin Awólẹ̀ òun náà ló ní kí wọ́n lọ gbórí alápòmù wá kí ló fà á Aláàfin Awólẹ̀ láyé òwò ẹrú ọmọ rẹ̀ kan lọ yọ apòmù ọta ọ̀rẹ́ ẹ̀ lẹ́rú fáwọn ará Ìjẹ̀bú lálápòmùgbà náà wá gbọ́
ó wá gba ọ̀rẹ́ Aláàfin Àwùlẹ̀ yẹn padà, ó sanwó fún ará Ìjẹ̀bú padà, ó wá ní kí wọ́n discipline Àwùlẹ̀. Ó kéré ńgbà náà, kódà gan-an àbá yanjú ẹ̀ tàbí kó fi túbú ni, ṣùgbọ́n torí pọ́ sọ wípé ọmọ ọba lóde Ọ̀yọ́ lòun ló jẹ́ kí wọ́n bá wí. ńgbà t'Aláàfin Àwùlẹ̀ wá jọba, ó wá fẹ́ gbẹ̀san, ló ní kí wọ́n lọ rè gbórí Alápòmù wá fóun. ńgbà wọn wá tọ́nà fẹ́ gbórí Alápòmù, àwọn eléyìí ń fún wọn lórí ẹrú kan wọ́n fún wọn lórí ẹrú kan, wọ́n gbé lọ. Aláàfin Àwùlẹ̀ ìbá ti jẹ́ síbẹ̀ lára àwọn ọmọ Ọ̀yọ́ kan yẹn mọ̀ pé bí ojú ọjà níbẹ̀ yẹn sí Jẹ̀bú nígbà náà, majority àwọn tí ń lọ sóko Jẹ̀bú nìsín, gbogbo àwọn ibẹ̀ yẹn náà ni wọ́n sì ń gbà lọ dìsín. So ráùtù òwò ẹrú ni nígbà náà, kó tó wá padà rán wọn lọ pé kán lọ orí Alápòmù gangan ni kán gbé wá fóun. bàtà àwọn yẹn dé ohun gbé Alápòmù kọ́ lélẹ̀ o gbẹ̀ Alápòmù lélẹ̀. So ayé alábátá tí Àwùlẹ̀ náà jẹ́ ńgbà náà nù, fún personal and selfish interest. Now gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá yìí sọ, kálálàáfin Ọ̀wọ́ Adémọ̀tán lóòótọ́, gbogbo ìjà tá ń jà yìí tá ń du ìyà ní dù, ìjà tá ń jà ìyà ní jà, because ntọ́gbẹ̀yìn Ọ̀yọ́ empire kì í ṣe nǹkan gidi. ntọ́ṣe kí ni tọ́gbẹ̀yìn Ọ̀yọ́ empire kì í ṣe nǹkan tó yẹ ká máa sọ. kò yẹ káwọn ọmọ Ọ̀yọ́ jẹ́ ká sọ̀rọ̀ níbi Ọ̀yọ́ empire rárá, because sísìn tí Ọ̀yọ́ empire tó ń sọ yìí, ìgbà tó burú sí kọ́kọ́ wà before Ọ̀yọ́ empire, kì í ṣe mí délé tí wọ́n dá Ọ̀yọ́ kalẹ̀ lọ́yọ́ bẹ̀rẹ̀ sí ní ìlú empire tàbí lọ́yọ́ ti ń jẹ gàba. Ogun lọ́kọ́kọ́ bọ́ balẹ̀ ayé Ọ̀yọ́ jẹ́. Ogun nílé ogun lóde, wọ́n wá ń ṣí káàkiri, wọ́n bá tẹ̀dó síbí, gbogbo ibi tí wọ́n ń padà sí kì í sojú kan náà o. tán bá tẹ̀dó síbí wọ́n lọ, bẹ́ẹ̀ bá ti lé wọn lọ tó máa ń ti padà dé, wọ́n tún súnmọ́ tòsí ibì kan, wọ́n tún dọ́yọ̀ lẹ̀ ńbẹ̀. torí wípé inú abúlé tó gún ti jà, òkú ọ wà ń bẹ̀ rẹpẹtẹ, kò sí sẹ́ni tí ó gbókú kankan lọ, kò dẹ̀ sẹ́ni tí ó sìnkú. ojú náà lè wùrà ń wúrun, ṣé lójú ogun lèèyàn kan máa sìnkú láyé ìgbà náà tí ò sí mọ́tò tí ò sí ní tó fi gbé. so òórùn ò ní jẹ́ kí wọ́n lè padà sí environment ibẹ̀ yẹn mọ́, wọ́n á kàn rìn jìnnà síbẹ̀ díẹ̀, wọ́n á dá lómi ìkàlẹ̀ ńbẹ̀. ìgbésí ayé tọ̀yọ̀ ń gbé nìyẹn o. Ogun nope lọ́sọ̀ onígbógídèrò bọ̀gú. Aláàfin òfin ràn ń rò pé ń bá wọn lọ bọ̀gú, òun ló kó àwọn kan pé Ọ̀yọ́ rèé o, ẹja rìn jìnnà o, ni wọ́n sá lọ náà lọ dọ́dọ̀ oríkọ̀nà Ìgbòho. Ìgbòho lòfin ràn wàjà sí, ẹ̀gúngún ojú ọmọ Ìgbòho lọ fún wàjà sí, ọ̀rọ̀ ǹpọ̀tọ̀ nínú àbúrò rẹ̀ Ìgbòho lọ wàjà sí, Ajíbóyèdé àbúrò tiẹ̀ Ìgbòho lọ wàjà sí. ọmọ tí wọ́n bí sójú ọ̀nà ńgbà wọn ń lọ, tí wọ́n sọ ní tẹ̀lá bí sí pa, ń ló kó Ọ̀yọ́ padà wá sí ibi tán pè ní Kàtúngà. lóòótọ́ ọ̀rọ̀ ǹpọ̀tọ̀ níyùn lọ kọ́kọ́ jàgbá gbogbo lẹ̀, tó fáwọn abisipa láǹfààní láti lè sọ pé àwọn ń padà bọ̀ ńlé lásìkò gba tí wọ́n wá ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ empire nù. kí wá ló gbẹ̀yìn empire? Ogun nílé ogun lóde náà ni. paríparí ẹ̀ Fúlàní lọ́rẹ́yìn empire. Fúlàní ti kọ́kọ́ gbàlú gbẹ̀dú Aláàfin, lẹ́yìn ẹ̀ àwọn Fúlàní mú Aláàfin ń gbèkùn lójú ogun, àbí Aláàfin Olúewu wọ́n mú ń gbèkùn lójú ogun ni. níṣẹ́ pé wọ́n fọfà pa bíi ti Àfọ̀njá, wọn ò yìnbọn pa, wọ́n mú wọn àti Wàrúkúrá Bàrùbá. ààfin bẹ̀ náà ni wọ́n ti ṣèdájọ́ ọkú fÓlúewu tó ń pè ní public execute. ààfin bẹ̀ náà ni wọ́n ti bẹ́ lórí ńbẹ̀, ààfin náà ni wọ́n ti sin sí. so Yorùbá ní ọ̀ká pa bàbá, òjò lápẹ̀gbọ́n, abìrùsóró lọ́pàá ṣèbí lọ́pàá àbúrò, ọmọ tó wá ń dẹ̀sà èdò.
bọ́mọ òun ọ̀bá tàn ṣé kò bá rọ̀bá ni. gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń ṣe fìlẹ́ńgẹ́ káàkiri lórí social media yìí èmi Àkàndá ti sọ wípé kò sí bloodline Ọ̀rànmíyàn láàrin wọn mọ́. ẹ mọ̀ pé mi ò ní sọ̀rọ̀ kí n má fi proof sí mò ń bọ̀ approve ẹ̀ fún yín tẹ́ẹ̀fì mọ̀ wípé lóòótọ́ nǹkan tí wọ́n ń ṣe wọn ò jẹ̀bi o. náà bọ̀bọ̀ kan sọ̀rọ̀ mò ń bọ̀ ẹ jẹ́ kí n sáré play fídíò bàbá yìí tí n bá play ẹ̀ tán kí n kàn sọ̀rọ̀ kékeré lórí ẹ̀ kí n má fi gba táìmù yìí torí Ọlọ́run ọ̀rọ̀ ń ká mi lára ni ẹ má bínú. enikan ni ẹnì kọ̀ọ̀kan ìgbọ́dọ̀ já ìwéré lógun torí ìlú ìyá rẹ ni Aláàfin Awólẹ̀ ó sì gun kó Àfọ̀njá lọ ó dé Aláàfin Awólẹ̀ mọ̀ yéé sí mọ́ ṣébó náà sí báwo ni ṣégbẹ̀yìn yóò dànù Aláàfin Olúewu ńkọ́ Aláàfin Olúewu orí Aláàfin Olúewu 1835 ń lọ́yọ́ ilé ti tú àwọn Fúlàní ló tú ogun Elédùwẹ̀ ń ló tú Ọ̀yọ́ ilé. Elédùwẹ̀ náà ni wà á rúkúrá o. wọ́n mú láàyè báyìí public execution was executed publicly. Then what are we talking about? Why should Aláàfin continue to live in antiquity? Empire. Where is the empire again in the modern world? Where is that empire? Can Britain challenge the supremacy of America today? Despite the fact that America was a former colony. Realism bàbá mi sọ mi ní wáyé ti dádì Britain bí Britain ṣe tóbi tó ṣe ọgbà àwọn ló colonize America. The most powerful country in the world now is America. Ó tẹ̀yìn lọ́rùn kò tẹ̀yìn lọ́rùn America ni number 1 in the whole world. ẹ gbà fún ẹ gbọ́dọ̀ gbà fún lójú ẹ bá àmọ́ gbà fún lọ́kàn wàhálà ti yín nù. ẹ ń bá ń fẹ́ jẹ̀gbọ́n ní kó tó America. Now àwọn ni wọ́n Britain ló colonize wọn o ṣé Britain lè yájú sí America mọ́ nìsín àbí kí Britain wá sọ wípé empire ni wá o tẹ́lẹ̀tẹ́lẹ̀ o torí náà o k'Amẹ́ríkà máa sàn sàkọ́lẹ̀ o àbí torí náà o kí Donald Trump kó wá máa dọ̀bálẹ̀ fún Prime Minister Britain tàbí kó Donald Trump kó wá máa àbí kí Prime Minister Britain kó wá nawọ́ sí Donald Trump lórí ìjókòó. It's not done anywhere. Ayé ti lajú ọ̀làjú ti dé ìfẹ́ ló yẹ ká lò papọ̀. Britain can Rome challenge the authority of a British Empire when the British Empire was reigning. Ayémílà ní jáde kí ló gbádùn kí ló ìsàsì. Ṣé yóò wá kànú nílẹ̀ Yorùbá yóò wá jẹ́ wí báyìí bá rá gbogbo bí ẹ̀ bá ti rá láàfin ẹ̀ ṣàròjú kókó báyìí náà ni ẹ̀ á bá gbogbo èèyàn ọba Gandhi Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ń gbọ́ orí Olúbàdàn ń bọ̀ ó bọ̀wọ̀ fọ́jọ́ orí ó dìde ó kí baba ti à ń sọ̀rọ̀ wí ṣé Olúbàdàn jẹ́ ọba kékeré ni nílẹ̀ Yorùbá ń gbọ́ Ọ̀yọ́ empire yóò fọ́ Ìbàdàn empire ló dìde ó ní Ìbàdàn has been the only army that has been defending Yorùbá land. Ìbàdàn fought and won Jálumi war. Ìyá Aláàfin wàá jókòó lórí wí. Ṣé ẹ̀ mogun tó ń pè lógun Jálumi? Oh my God, ẹ̀ mogun Jálumi. Èmi ni emperor ẹ̀ ti emperor mọ́ o. Bá a bá ti ń ronú yẹ́yìn Ọ̀yọ́ ṣe kó gbogbo àwa ọmọ ilẹ̀ Yorùbá pàápàá jùlọ àgbọ̀nà àlẹ́ mọ́rìjọ Ọ̀yọ́ kọ̀ọ̀kan. Ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ. Mo mọ̀ pé ẹ̀yin dádì mi ẹ̀yin mọ́ mi mẹ̀yìn ẹ̀gbọ́n mi tó ti ń gbọ́ mi tẹ́ ti ń gbọ́ mi tipẹ́tipẹ́. Ẹgbọ́n gba tí mo sọ wípé ó ní iye ọdún tí Ọ̀yọ́ fi kó Ìgbómìnà lẹ́rú tán fi máa ń lọ kó wọn lọ́dọọdún tán fi ń kó wọn tàbí ọmọ adìẹ bí ìgbà tí èèyàn kọ́ ọmọ adìẹ tà wọn à ní kó wọn tán bá ti kó àwọn kan wọ́n fún àwọn obìnrin ilẹ̀ àtàwọn ọkùnrin kan bára wọn lò pọ̀ kan tún bímọ sí tó bá tún dọdún tí mọ̀ wọ́n tún bọ̀ àkó wọn bá ṣe ń ṣe fún Ìgbómìnà nù o ọpẹ́lọpẹ́ Ìlọrin ló bírèkì kínní yẹn ni ọ̀jẹ̀ rán ráàyè kọjá láti lọ kó Ìgbómìnà mọ́. Àkàmúra wá sí ra ni ṣé ìyá àṣẹ dáa ni bẹ́ẹ̀ bá ń sọdún bẹ̀rẹ̀ gbogbo àbàbà wa ní àìdígbélé mọ́ gbogbo àlọ́balọ́ba ní àìdígbélé mọ́ ẹ̀ máa kó àròyọ́. Can you imagine from horse's mouth lélẹ́yìí ẹ pàtẹ́wọ́ fún mi
ẹ pàtẹ́wọ́ fún mi ẹ pàtẹ́wọ́ fún mi bí mo ṣe sọnù pé ọdọọdún ńlọlọ́yọ̀ọ́ máa wá kó ìgbómìnà bàbá yẹn láwọn bàbá wọn ò ní gbélé mọ́ tó rán mọ̀ pọ́ lọ́yọ̀ọ́ ń bọ̀ yọ̀ wá kó wọn màmá ti fẹ́ sọdún bẹ̀rẹ̀ wáyé tó jẹ́ wípé empire àtọ̀yọ́ ọmọ ìyá àti wọn ni wọ́n fi ń kó lẹ́rú kò make sense God bless you bàbá tó pàtẹ́wọ́ fún mi mi ò ní wáyé ti ẹ ṣe o. ẹ bàbá kókó lọ kókó yẹn ń pa lọ náà ni àwọn Fúlàní náà dé nábà lọ́wọ́ yín ọ̀nà máa wà náà ṣe. sẹ́yìn náà lẹ́tọ́ wọn fẹ́ ká tó jòkó tì ẹ rí pawó dàkẹ́tà wo ṣe ẹ mà sọ́nà bí gbogbo yẹn tọ̀ àbí ẹ̀rí ara bíi yẹn ń dò yìí ká èrùn ni ń dò yìí ká gbogbo lẹ̀ wa nílẹ̀ Yorùbá ń náà ti gbà tán ẹ rí iye àtọ̀rìn wa yàn kó ní Ìkòyí ilé ní lọ́sẹ̀ yóò kọjá yìí ẹ rí gbogbo òlu yìí ti ń tú nílẹ̀ gbóná ni ìwọ Aláàfin ẹ bàbá ẹ dákun ẹ má bínú ó ṣèṣì bọ́ sí mi lẹ́nu ni àmọ́ gbogbo agbára yẹn ní yìí ń gùn ihun ẹ pé wálẹ̀ gbóná ẹ wá dìfẹ́ǹdì wa àbí ẹ mú o ṣe ìṣàgó ẹ wá pé ẹ mú wá gbogbo òlu ló ti tú tán nílẹ̀ gbóná agbé ọba ní Bàyàgán agbéyàn ní àdánlá gbogbo ẹgbẹ́ yín jẹ mọ́ ẹ fẹ́ máa jẹ sáré kẹgbẹ́ ni ẹ dákun ẹ má bínú bàbá ẹ má bínú tó lẹ́nu ọmọ ìgbà yá pàdé mọ́. láago mélòó ti bá làfi tán bàbá ní gbogbo ẹgbẹ́ rẹ̀ ń jẹ mọ́yẹ̀ lóye ìwọ ń jẹ sáré pẹgbẹ́ ń pè yàn láyẹ̀ ẹ̀ sí bó kọ́ rí ni bàbá tó wá ní ẹ má bínú òwe pa ajẹnifẹ́ni ní dádì ajẹnifẹ́ni. àmọ́ ibi yọ̀rọ̀ ń lọ yìí bàbá wí pẹ́ báyìí ẹja sẹ́fọ̀n bàbá sẹ́fọ̀n bí èbá tómi kó somi bí èbá tẹ̀jẹ̀ kí sẹ̀jẹ̀. Aláàfin ọ̀wọ́ adé ẹ dákun àwa amórí adé rọ̀ yín ẹ dákun ẹ má kìdí ìtàkẹ́ máa tọ̀ ọ́ lé ẹ jẹ́lẹ̀ Yorùbá ṣọ̀kan ẹ mọ́wọ́sowọ́pọ̀ pẹ̀lú gbogbo àwọn yòókù yín ẹ mọ́wọ́sowọ́pọ̀ kílẹ̀ Yorùbá tú. Mr. Olúwaṣeyì God bless you fún gift tẹ́ ẹ fún mi lórí TikTok mi ní wáyé tí o God bless you God bless you. Well bó tẹ̀ jẹ́ pé àwọn èèyàn ra sticker fún mi lórí fi YouTube ń bíbá ẹ ra sticker fún mi o ẹ ra sticker fún mi láìkẹ́ o ẹ ra sticker fún mi o tẹ́ bá fẹ́ ra sticker fún mi tẹ́ bá wo bí tẹ́ tí wò mí ẹ máa rí $sign bẹ́ẹ̀ ẹ click lórí ẹ máa gbé lọ síbi táwọn sticker yẹn wà tàbí ibi tẹ́ ti máa rí share after share yẹn máa rí thanks tẹ́ bá click lórí thanks yẹn ó máa gbé wọ bẹ́ẹ̀ God bless you sir God bless you ma. bàkítù sẹ́ ń yá fẹ́nu o bàbá wa Bọ́lá Ahmed Tinubu aṣíwájú president ẹ bá ké sí ọba àwọn adé o ẹ bá ké sí ọba àwọn adé o bá a ti ń bọ́ àlọ́wọ́ ọ̀kan náà tún bọ̀ ká o. yéé dádì in fact bàbá ní bá a ṣe ń bọ̀ wọn lọ́wọ́ ọ̀kan ni wọ́n tó ń bọ̀ ọ̀ka now mo wí gbọ́dọ̀ nǹkan lẹ́ẹ̀kan mo ní Ọ̀yọ́ ọmọ bíi tí wọ́n ti wá honestly wọ́n wẹ̀ ní tí wọ́n sọ fún wọn ni èmi àkàndọ̀rọ̀ agogo ọ̀dẹ̀ sọ fún wọn ẹ̀ mọ̀ wọ́rì now bọ̀bọ̀ kan bóyá obìnrin sì ni o ṣùgbọ́n mo sáwọn gbọ́kùnrin ni ó pè rẹ̀ ní aṣíwájú ọmọ Yorùbá ẹni tó post ẹ̀ ní ọmọ Ọ̀yọ́ group ó ní Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ nìran mi ọmọ aṣíwájú tọkọ aṣíwájú ọmọ Yorùbá yẹn tó ń lò lórí Facebook yẹn ó wá ní until Ọ̀yọ́ cuts itself off from Ile Ife all the pálapàla from Ife will continue Ọ̀yọ́ Katunga is not from Ife reality ló sọ o Ọ̀yọ́ Katunga Ọ̀yọ́ kò ń sara Ile Ife mọ́ sorry to say that kò ní tracy sí Ọ̀rànmíyàn kankan mọ́ wọn ní bloodline Ọ̀rànmíyàn mọ́ ìmí Àkàndá ń bọ̀ wá sọ fún yín bí wọ́n ṣe rèé bó o l'Aláàfin Abíọ́dún ṣe jẹ́ Ọlọ́yọ̀ Abíọ́dún àti ìmọ̀já Aláàfin gbà náà bó o ló ṣe jẹ́ bó o làṣìbá ṣe jẹ́ lágbára Ọlọ́run now ó wá ní Ọ̀yọ́ Katunga is not from Ife Ọ̀yọ́ existed long before ó túmọ̀ sí pé Ọ̀yọ́ ti wà látìgbà tí Ilé Ifẹ̀ ti wà Ọ̀rànmíyàn only came to establish the Aláàfin dynasty and in reality bó bá jẹ́ pé ẹ fẹ́ gbọ́rọ̀ lẹ́nu mi dáadáa Ọ̀yọ́ ti wà lóòótọ́ látìgbà tí Ilé Ifẹ̀ ti wà Ọ̀yọ́ ní kọ́ ní jẹ́ Bàrùbá Tápà Bọ̀gú agbègbè kan kó tó pọ̀ ni wọ́n ń pè ní Ọ̀yọ́ ńbẹ̀ náà sọ lórúkọ Ọ̀yọ́ àwọn ìlú yẹn ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀
àwọn èèyàn ti wà ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n ń gbé ń bẹ̀ tí wọ́n ń sayé wọn ń bẹ̀ tí wọ́n ń gbé ń bẹ̀ tí wọ́n ń sayé wọn ń bẹ̀ k'Ọ̀rànmíyàn ó tó rí ìbá wọn Ọ̀rànmíyàn dáwọ́ kàǹpù kalẹ̀ síbẹ̀ ni. My lovely brothers and sisters, Ọ̀rànmíyàn ti padà sílé Ifẹ̀. Àjàká wà ní Òkò. Ńgbà t'Ọ̀rànmíyàn délé Ifẹ̀ ni wọ́n ránṣẹ́ sí pé ibi tó dálẹ̀ ọmọ ti tóbi, àwọn ìrú mọ̀ ti pọ̀ ńbẹ̀, ọmọ ti dìlú o. Cool DJ D1, God bless you sir. Mo rọ́wọ́ yín pẹ̀lú sticker tẹ́ra fún mi ní wáìtì. So pé níbi tó dálẹ̀ ó ti dìlú ńlá o. Ó wà máa bọ̀ kó aṣọ, ó ti nídìí olórí ńbẹ̀, ó wà máa bọ̀ kó aṣọ lórí fún wa. Ó wà ní rárá o, ẹ lọ Oko. Ẹ rè májàká ńbẹ̀. So tẹ́ bá ti májàká ńbẹ̀, ẹ lọ fi jọba, ẹ lọ fi so